àsìkò gbogbo etí tó ń wò mí nílé lóko. Ẹ kú dédé àsìkò gbogbo ojú tó ń wò mí nílé lóko. Orúkọ mi ni Alh Jemilat Lapekun tí gbogbo èèyàn mọ̀ sí Abeokuta ọmọ ìyẹ́ fúnlẹ̀. Mo ń fi àsìkò yìí bá wa sọ̀rọ̀ nípa ìlera ara wa, bá ṣe máa gbáyé gbádùn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, àlàáfíà. Ìwọ obìnrin tó ń wò mí nílé tó jẹ́ pé ibi kùdìẹ̀kudiẹ ní tiẹ̀ kù sí. Ó wà nílé ọkọ, ó bímọ kan, ó tún dẹ̀yìn ọdún 10, ọdún 15 kó tó máa wò pé kí ló ń ṣẹlẹ̀. Àbí wọ́n tó ò tiẹ̀ láǹfààní láti bí kankan rárá. Má jókòó sílé o. Ewé àti egbò wa ó wà nílẹ̀ standby gidigba fún ẹ. Ẹ má jẹ́ àgbé ẹ̀bi gbogbo ìbí àìní ìfọ̀kànbalẹ̀ ìgbéyàwó ká gbélé obìnrin nìkan lórí. Atọ́kọ àtìyàwó ẹ máa bọ̀ lọ́dọ̀ Abeokuta ọmọ tí yín òun làwa ń ṣe, ìlera yín òun làwa ń ṣe. A+ herbal capsule wa tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó ó wà káàkiri fún yín láti lò fún ìlera ara yín, fún àlàáfíà ara yín, fún kànbá ìfọ̀kànbalẹ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 00